mo rí fídíò kan tó ń go viral online tí man bàbá tó ń ṣe tíátà yẹn, bàbá Sokoti, bàbá tó ní irun mú yẹn, ní fídíò yẹn tí bàbá yẹn ṣe lórí péjì Ifẹ̀ Legacy. So mo pé kẹ́yìn náà kọ́ wo fídíò yìí náà, ẹ kọ́ check fídíò yìí. Àwọn ò rí bàbá Aláàfin nígbà tí wọ́n náwó. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun wọn náà jáde, kò sí tí wọ́n sọ tán. Kì í ṣe pé àwa náà gbé ẹnu wa fún alágbàfọ̀, ṣùgbọ́n bí ọmọdé bá ń ṣe bí ọmọdé, àwọn àgbà náà wọ́n máa ṣe bí àgbà. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ wọn yìí, nínú àwọn méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí, pẹ̀lú èmi ẹyọ ẹnìkan ló jù mí lọ, ẹni tó dẹ̀ jù mí lọ l'Olúbàdàn. So ṣérù mi ni màá wá dárúgúdù sílẹ̀. Kábíyèsí fi orí ìtẹ́ yẹn jù mí lọ, bọ̀ lọ́jọ́ orí mo jù wọ́n lọ. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà nípò tí wọ́n gbà wà yẹn, àní bàbá tó bí mi gan, bí bàbá tó bí mi bá wà láyé, tí wọ́n bá wọ pálásì Aláàfin lọ, wọ́n ó dọ̀bálẹ̀. Bàbá tó bí mi, bàbá mi ti kú ní 30. Mo lérò pé ẹgbẹ́ náà ló ti check fídíò yìí. Ẹ̀dùn náà kí ni máa ń ṣe bàbá yìí náà? Ṣé wọn pé ó láìpẹ́ àgbà bàbá yìí ò tó lé o, but mi sì mọ̀ pé wọn náà máa láwọn ọmọ àwọn pé torí bàbá la máa pè wọn, torí wọ́n ti bá wọn tó jù wá lọ, wọ́n lè ti bí irú wa lọ mọ́. But tí àgbàlagbò bá apply sense kó sọ̀rọ̀ níbi tó rọ̀ ń lọ, àwọn ọmọ kékeré sìn àwọn ò lè kú lójú, àbí òye yín báyẹn. So nígbà tó wọ́n sọ wípé Aláàfin, wọ́n ní k'Aláàfin ó wá sí Ramadan lecture ní Ìbàdàn, sí dandan ní k'Aláàfin ó wá ni. Èmi sì máa ń sọ bàbá yìí tó bá jẹ́ pé tíátà tẹ̀ ń ṣe gbà tó yẹ pé akọ́mọ̀ pé ògo yín náà past glory ni, so nígbà tẹ̀ tí lè glory yín ló ń bẹ̀ mọ́, ẹ wà kankan míì ṣe. Àwọn tó jẹ́ bí age mate tí wọ́n ń dáko, àwọn bẹ̀ tó yẹ pé wọ́n ń sin kankan, wọ́n ń sin bí ajá, wọ́n ń sin ẹlẹ́dẹ̀ tí wọ́n fi ń mẹ́kọ̀ọ́. Tẹ́tẹ́ kọ́ ni kẹ́ come online kẹ́ wá fi ọjọ́ orí yín àṣàgbàlagbà ẹ̀ mọ̀ pé bó ṣe wà ní ìṣẹ̀mà tí wọ́n bá bí 60 something, kẹ́ wá fi come online kẹ́ wá máa aṣọ shit. Ṣé dandan ní k'Aláàfin wá sí Ìbàdàn ni? Ìgbà t'Aláàfin wá ń jọ́ kìnìún àná, ẹni kìnìún kan Aláàfin ò tán wáyé tó ní kìnìún, wàhálà yín sí wa kò báyìí. Ẹ̀dùn náà sí gọ́vnà ló ń rán yín iṣẹ́ ni àbí Olúbàdàn ló ń rán yín iṣẹ́? Torí ọ̀yàn òye wà bọ́ọ̀ ní gangan ló ń rán yín iṣẹ́. Torí sẹ́yìn pẹ́yìn náà lè gbé fídíò jáde tẹ́ ń sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ ọ̀sìn ta fífa àwọn ọba kan pé wọ́n mọ nílé Ifẹ̀ làwọn ti wá. Ṣé wọ́n rán yín mọ́ wa ni? Ṣé tẹ́yìn ò bá wá ní làákà ẹ̀yin ò lọ́mọ tó ní làákà inú fámìlì àbáyọ já àwọn bí ọmọ yín tí wọ́n lè pè yín pé bàbá ní tẹ́ ń ṣe yí ẹ̀ ní ìdẹ̀. Ẹ kàn máa kọ́mọ̀ láì máa sọ shit. Àṣìgbà tó yẹ pé kò sẹ́ni kankan tó tiẹ̀ lè jáde fún yín. Ẹ̀yin náà gbọ́dọ̀ tó pònú àgbàlagbà ń sọ. Bó ṣe wáyé nísìn gbogbo dáadáa tẹ̀ ń ṣe nísìn, ìwé mi gan mo ti tó handle yín, ẹ̀jẹ̀ ń ta lè handle lọ. Àwa ọ̀rọ̀ Ọ̀yọ́ àpọ́nlé lẹ́yìn, àkọ́kọ́ ní respect yẹn náà, but ẹ bá ti lè tẹ́ lọ́wọ́ báyìí ti tẹ́. Àtọ́mẹ́kẹ́ Ọ̀yọ́, ẹ pé àwọn àgbàlagbà Ọ̀yọ́ wọn ṣe anything. Torí wọ́n mọ̀ pé wọ́n ti jọ gbé position làákàyè àwa tá a jọ ọmọ kékeré nù wọ́n ti gbé sórí làákàyè tiwa. Àyìntẹ́ àwa tá a jọ ọmọ kékeré wọ́n ti gbé làákàyè tiwa sí position tiyín. Torí ọmọkẹ́ Ọ̀yọ́ ó ní làákàyè àgbàlagbà mìíràn lọ. So ẹ kàn máa come online máa sọ shit, ẹ máa sọ rádaràda, ẹ máa ní kìnìkan tó máa ń fún yín lówó ń bẹ̀, ẹ gbowó wọn pẹ̀lú dandan kẹ́ ẹ sọ̀rọ̀ náà. Àwọn ajáde àwọn máa sọ shit Olúbàdàn kìnìkan. Ṣé tọ́yí Aláàfin tọ́mọ ọdún mẹ́wàá bá jà Aláàfin ṣé wá ń ṣẹgbẹ́ Olúbàdàn ni? Kódà Olúbàdàn kọ́ wọ 90 years, kọ́ ọmọ ọdún 5 jà Aláàfin kì í ṣẹgbẹ́ Olúbàdàn náà.